Ìgbòho ṣá ó fi hàn dá mi. Ṣé kò ń ṣe ní ìlú Ìgbòho la wà yìí ni? Ìlú Ìgbòho la wà. Ìgbòho ṣá ó ọba dá mi. Mo kí ìkàlẹ̀ àwọn àgbàlagbà. Mo gbé kíkí mi látòrí Balódé. Gbogbo àgbàlagbà tó wà ní ìkàlẹ̀ ń bí. Mo kí bàbá mi, bàbá Aṣípa. Mo wá fi gbogbo àwọn àgbàlagbà ní ìkàlẹ̀ yìí. Mo fi wọ́n kí olúwa mi Májàsọ́lá Ìgbòho ṣá. Bàbá tí Ọlọ́run kó sínú láti jẹ́ kí àwọn ọmọ kóòtù òjíire kójú wa ó là láti lè gbìyànjú àti bọ́ kúrò nínú àhámọ́ àwọn tí wọ́n so wá pọ̀ mọ́ tí èdè wa àti àṣà wa àti ìṣe wa ò papọ̀ mọ́ra. Mo kí bàbá yìí lọ́pọ̀lọpọ̀. Wọ́n kí ẹ̀yin ará ilé pé ẹ kú àmúlélọ́wọ́ bàbá Májàsọ́lá Ìgbòho ṣá. Ẹ kú gbogbo ìgbà, ẹ kú àṣojú, ẹ kú àṣẹyìn bàbá. Ẹ kú tẹ̀lé bàbá wa Májàsọ́lá Ìgbòho ṣá. Òòṣà! Ìgbò! Òòṣà! Òòṣà! Ọ̀sẹ̀ rẹ̀ tẹ̀síwájú. Ẹ rí bàbá wa Májàsọ́lá Ìgbòho ṣá, bàbá ní kábàá rẹ̀ yín lọ. Kí ló kù sí? Kí ló kù ní àlẹ́ ìgbìmọ̀ tán? Ẹnìkan wá sọ pé yóò ní àwọn ẹgbẹ́ ìgbà tiwa. Òun bàbá wa ní ìgbà Ìgbòho ṣá. Kọ́lọ́ máa ka bàbá yìí fún wa. Èmi máa ṣe àdúrà kan fún bàbá ní kọ̀rọ̀ àti ní gbangba. Pé ẹ̀mí bàbá ń wúlò fún wa lórílẹ̀-èdè Yorùbá kọ́lọ́ máa tó nígbà. Àlàáfíà tó péye kọ́lọ́ máa ṣe fún bàbá. Wọ́n kí gbogbo akó ọdún. Àwọn tá a ṣe léyìí á ṣe tẹ̀mí. Gbogbo àdúrà tí àgbà ń bí lónìí ló jẹ́ ìtura fún gbogbo wa. Ilẹ̀ Yorùbá tó wá ń tó ń bẹ̀rẹ̀ láwọn olókèrè yìí yóò ṣojú gbogbo wa. Gbogbo gbogbo lọ fi ọkàn balẹ̀. Ẹgbẹ́ bàbá Májàsọ́lá Ìgbòho ṣá fi ń fi wá lọ́kàn balẹ̀. Táwọn bàbá mi látàrí iṣẹ́ tí wọ́n ṣe. Pé gbogbo làálàá wa láàárọ̀ lọ́sùn lálẹ́ lọ́tún lọ́sì lórí kílẹ̀ Yorùbá kálíbókò lóko ẹ̀rú kálíkájú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ẹ̀yà tí Ọlọ́run ti pè wá láti ìgbà ìwáṣẹ̀ láìpẹ́ láì jìnnà. Orílẹ̀-èdè tá à ń kó bẹ̀rẹ̀ ní ó wá sí ìmúṣẹ láìpẹ́. Mo kí gbogbo wa ọkùn ọ̀tàárọ̀ láì ní bàbá ní àkókò. Tí bàbá wa náà ṣe lẹ́kọ̀ọ́ òòṣà, ayé ìyàwó tó wà létí ìgbọ́. Wọ́n bá sálámà sí gbogbo ilé tí ó kí gbogbo wa. Kò ní bàjẹ́ fún láti ṣe ilẹ̀ Yorùbá ní kùbà ó ní tùṣẹ́. Ìgbà alágbà pé gbogbo ìgbìyànjú wa Ọlọ́run ní jẹ́ tó dáká fún. Wọ́n á kí kọ́dínétọ̀ wa nínú ìlú Ìgbòho. Ẹkú àkójọ. Ẹkú ìfẹ́ ẹ̀ràn. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Orílẹ̀-èdè Yorùbá tá à ń gbòǹgbò rẹ̀ yóò ṣojú ẹ̀mí gbogbo wa. Ìtú àkú àtàtàárọ̀. Yorùbá lẹ́tọ̀! Yorùbá Ìbà! Òòṣà! Òòṣà! Lábẹ́ bí wọ́n ṣe ń pe bàbá wa Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá.
láti pé bóyá wọ́n wà ní orí ẹ̀rọ ayélujára láti kí gbogbo wa pátápátá bí a kú àtàárọ̀. Tá a fi létí a fi ọ̀nà wá sílẹ̀. Àwa tá a wá láti odidi ìlú Ṣakí, àwọn tó wá láti Ìràwọ̀, àti gbogbo àwa tá a wà ní ìlú Ìgbòho níbi tí wọ́n ti fi orí bàbá wa Adéníyì Adéyẹmọ Ìgbòho Ṣakí tí wọ́n ti fi sọlẹ̀. Àti gbogbo wa pé a kú àtàárọ̀. Àti gbogbo wa pé a kú ìfọwọ́sowọ́pọ̀, a kú nífẹ̀ẹ́ ìran wa. Torí pé èmi ń sọ̀rọ̀ kan látàtàárọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ gbogbo wa ní Òkè Ògùn wípé inú mi dùn púpọ̀ torí pé iṣẹ́ wa ti yọ nínú Ìgbòho. Bàbá wa Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, gbogbo bí Koiki Media ṣe ń gbé bàbá ń ṣe ọwọ́ sí wa báyìí bí a ṣe wọn akó àkíyèsí. Kódà nígbà tí bàbá wa mú bàbá wa láti kó ní wọ́n gbé ọmọ ládé for the celebration to our invitation. I appreciate for our father. Hey, I love my dad very well because he do many things about of very, very, very good. Because when we see Igbo land, that's all the things we are doing today is very good. So Igbo land today, then they okay. Can you see my way? So mo dúpẹ́ lọ́wọ́ Daddy mi Sunday Adéyẹmọ Òòṣà bàbá èmi lérè yìí tó Àbújá kò sọmọ náà ní gbogbo Àbújá láti Bùbá tóbi dé Ṣùbà tóbi dé Nùgbé òun lélẹ́yìí ó sì mẹ́sọ̀ yìí pé èmi mo fẹ́ jà fún bàbá Sunday Adéyẹmọ. So tábàdúró ring road nìbàdàn òjijọ́ kan nínú àwọn ògbóǹtarì tó fi dé mọ́bì. So mo dúpẹ́ lọ́wọ́ bàbá fún ìfẹ́ tí ó fún ilẹ̀ Yorùbá. Orúkọ tèmi ní Ayégbájẹ́jẹ́. Orúkọ tèmi ní Ayégbájẹ́jẹ́. Àbọ̀sí Ṣàngó lọ́la áńtà Ṣàngó kò sí Ṣàngó mọ́ Olúkòso Arẹ̀kújáyé. Àyàrá náà. Àwọn ògùn. Mo dàbí pé wọ́n yìí kó ṣe ayọ̀ àtàlàṣẹ́ àwọn ọmọ olóògbé wa wà pẹ̀lú aṣọ yẹn gẹ́gẹ́ bá yẹn ṣe é yan ní àwọn yẹn lù òyìn tá a bá tún máa ṣe lẹ́yìn ilé ìlú àdùnnú báyìí lọ ẹ̀gbọ́ ẹ̀ṣẹ̀ àbọ̀. Gbogbo yín pátápátá ní ká dúpẹ́ lọ́wọ́ yín tẹ gbà wá tọwọ́ tẹsẹ̀ látàárọ̀. Àwọn kí àwọn bàbá ẹsẹ̀ bàbá mi àgbà yóò kalẹ̀ ẹsẹ̀ wá láti padà lẹ́yìn bàbá wa Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọlọ́run ní padà lẹ́yìn Ìgbòho. Akí ìyá wa tí wọ́n ń jẹ́ ìyá fún bàbá wa Adéníyì Adéyẹmọ Òòṣà. Kí gbogbo àwọn tá aláàjọ ṣe Yorùbá nation ní ìlú Olúpé local government. Yorùbá nation Yorùbá nation Yorùbá nation. Ìmọ̀ràn méjì àbí mẹ́ta lè ní bẹ́ẹ̀ gbà wá. Gẹ́gẹ́ bí ohun tí àwọn àgbàlagbà gbà wá náà ní sọ́ta tẹ̀sẹ̀ fún ohun tí wọ́n sọ fún wa wípé ẹ̀sẹ̀ lẹ́tí pé pé pẹ̀lú ẹ̀ gbọ́dọ̀ kí bí òtútù mọ́rùn. Bàbá àwọn Sámúsì Àlàbí ojú àwọn bàbá àgbàlagbà bàbá dáadáa bàbá wa pè wọ́n jẹ́lẹ̀ lọ́rùn wọ́n lè ọmọ yìí ohun tí a lè fẹ́ ṣe yìí bàbá wa Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣàgbẹ́ni ògbóngbẹ́ náà. Àwọn olórí burúkú wò tí ì mú wọn gbà náà ó sì rí wọn bá adúgbò fọlọ́run. Ẹ̀rí ni ó kéré nú ẹni tọ́lọ́wọ́ ṣerú oore tó ṣe fún bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho. Bí ọ̀kẹ́ bá ti ń jẹ́rú náà yí pé fọ́fẹ́ǹsì ìwọ náà jẹ́ wọ́n wá wọ́n gẹ́gẹ́ bí ilé. Apá kan Yorùbá, apá kan Fúlàní náà. Lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ti jíṣẹ́ bàbá Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà.
wọ́n ní ká kí gbogbo ilé wọ́n bẹ ní inú ìpàdé báyìí wọn ò lè ráyè àti bá wa sọ̀rọ̀ tó bá já sí pé látàárọ̀ ni wọn ò bá rí wa bá sọ̀rọ̀ àmọ́ wọ́n ní ká kí gbogbo ilé báwọn rí gbogbo ohun tá a ṣe àwọn ọmọ rírì wa o ọlọ́run bá wa dúpẹ́ fún wọn. wọ́n ní ká sọ fún yín pé ohun tẹ́ ẹ ti ṣe yìí bàbá wa kékù ẹ rí ẹ ti kẹsẹ̀ bodò báyìí ẹ gbọ́ ẹ ti kẹsẹ̀ bodò ábíolú ọmọ kọ̀mọ́tà tẹ́kù wa ní olóyè ẹ ti kí ẹsẹ̀ bodò báyìí ẹ gbọ́dọ̀ kí bí òtútù mọ́ o ẹ rí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ohun tó ṣẹlẹ̀ sí bàbá bàbá rẹ̀ sọ fún wọn wípé no going back no going back àwọn kí àwọn lọ́rọ̀ kọ́mọ Yorùbá kò nínú ọ̀yà nínú wàhálà nínú ogun àwọn adarẹ̀jẹ̀ àwọn dárẹ̀dárẹ̀ tí wọ́n ń pè ní dárẹ̀dárẹ̀. ẹ rí awálá nílẹ̀ a lè dáko mọ́ awálá nílẹ̀ a lè ṣe ohun tó fẹ́ lórí ilẹ̀ wa mọ́ ẹ rí lọ́jọ́ àná ẹ̀yìn bàbá wa tẹ́ ẹ bá lo oko tẹ́ ẹ bá gbọ́ wúrú ẹ yá nìkan ẹ fi pagala àbí kẹfí pẹ̀kúlù ni lónìí tó bá gbọ́ wúrú tó wá ti wẹ̀yìn tó rí ìkẹ́kẹ́ tètè fẹsẹ̀ fẹ́ kọ́ bá dúró wọ́n mọ̀ béèrè ránṣọ òun tí chaati rẹ̀ bí èèyàn tí ì ṣiṣẹ́ bí wọ́n mọ̀ béèrè lọ́wọ́ yìí ọlọ́wọ̀n ní já kọ́wọ́ àwọn agbóhùnbá ọwọ́ agbóhùnbá wọ́n lá wípé ìjẹ́bẹ̀ ọlọ́run wọ́n láwọn tí wọ́n tẹ̀ ìlú Ìgbòho dé ńlá Ògún lákàáyé oṣù mọ́lẹ̀ òní òní ló bẹ̀rẹ̀ lọ́sọ̀ lójú àti ọ̀gbọ́n adángọ́lọ́jọ́ Ògùn ogun kókó odò tí ń ró wìnìwì tá a ṣe lónìí àmọ́ ọmọ Ògún lájà ní jẹrin Ògún láṣẹ Ìdùmarè lójú gbogbo wa lábẹ́ bẹ́ẹ̀ àwọn fi èyí ṣèlọ àdíjì èyí dájú ojú gbogbo wa ìgbà táwọn tí wọn pàdé àmọ́ pàdé ní àlàáfíà àtẹ̀jú ní àlàáfíà àwọn ní sùúrù ẹ̀ ní kúrò àbúrú wa àwọn ní gbúrò pàdé sí i òkú náà gùn wọ́n yà ní ọwọ́ òní tó fún bẹ̀rẹ̀ wa nílẹ̀ àti àwọn táwọn lè gbóòbí nílẹ̀ láṣẹ Ìdùmarè pátápátá tó ń dùn ọkùn ìṣúná ọlọ́run tó bá wa tẹ̀ ní ìṣòro ọlọ́run ìṣẹ́lẹ̀ tẹ̀lé ẹ̀dá kù ẹgbẹ̀rún àbẹ̀yìn àrùn bàbá wa lọ́jẹ́ ìyá wa mọ́jẹ́ bàbá wa àbí bàbá wa gbogbo yìí mọ̀ pé owó tó ṣẹlẹ̀ lónìí mọ́tẹ́kẹ́ bá wa ṣiṣẹ́ lórí rẹ̀ ọlọ́run ò ní já ayé òní dì wá o láṣẹ Ìdùmarè pẹ̀lú àwọn tó tẹlẹ̀ ní Ìgbòho àwọn èèyàn ṣe ìdágbére ògbó gbèrà ọ̀gánigilago onígbò ọ̀dàlẹ̀ ilé ẹgbẹ́ ó sì gbèrà pẹ̀lú ẹ̀yìn ọmọ láṣẹ Ìdùmarè. ẹgbẹ́ tí ó máa rùn alága tí ó máa rùn alága ojoojúmọ́ ní ilé ẹ̀ṣẹ̀ òní fẹ́. ọmọ fífa òní gbogbo ọba yẹsàn pátápátá chairman alága ojoojúmọ́ là ń bẹ̀rẹ̀ fún òjì fẹ́ẹ́lẹ́.
Adékúnlé Babawo Bọ́ọ̀ṣà máa ń wọ́n tán Yusufu Fátìmù mọ́gbẹ́ nínú ẹnu yìí chairman wà lọ́dọ̀ chairman wà lọ́dọ̀ ojoojúmọ́ làwọn béèrè ọ̀run ṣé wọn ò ní fẹ́ rí. chairman wà lọ́dọ̀ ojoojúmọ́ làwọn béèrè ṣé wọn ò ní fẹ́ rí. chairman wà lọ́dọ̀ chairman wà lọ́dọ̀.